Àgbẹ̀ni anybody ò lè kọ́ anybody láyà jẹ. Ìwọ tó bá mọ̀ pé ó ń dùn ẹ̀ pé èdè pain you pé POP lẹ́yìn túpànù ẹ̀ kò ṣe POP sí abẹ́ that's all. Owó ló fi ṣe kí ó yá POP challenge kó bẹ̀rẹ̀ ní Ìbàdàn. Látẹnu ẹ̀ ní ìlọ POP challenge kó bẹ̀rẹ̀ ní Ìbàdàn. Kí Ìbàdàn lajú sí because ìgbà tí mo lọ wo bá blow tó pàánù ní rẹ́rẹ́rẹ́ káwọn POP kọ́kọ́ kọ́ ó yá gbogbo. Nọ́mà tó bá tẹ̀ sọ pé mò ń bọ̀ ń ṣó pé mo ṣe kọ̀fà fídíò pé mo máa wá mo fi pọ́n wọn lé ni ó ti yé yín owó kílíṣì lọ́tẹ̀ owó tí mánéjà mi ní kọ́tẹ̀ gọ́gọ́gọ́gọ́gọ́ eyín márùn-ún ni mánéjà mi ní kọ́tẹ̀ ó bá tiẹ̀ já wọn mẹ́wàá là ń gbà mánéjà mi ní kọ́tẹ̀ mílí márùn-ún bàtọ́ ọ̀dẹ̀ lè tẹ̀ lọ́wọ́ àtẹ eyín kan ṣé eyín kan ni máa fi wọ mọ́tò. iye tó o sì ṣe yìí ó kó bọ ní gbogbo tí wọ́n ń pè lọ́yọ̀ọ́ state tètè lọ rẹ́ńdà apology kó tó di pé wọ́n wàá bá débi pé kí rédíò kankan mọ́ lo orin rẹ mọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ tí ẹ tán ní wọ́n gbà pé wọ́n ti yọ Portable náà sì ní bàbá sì ń wòran tí bá tẹ̀ ń sàn sí Portable sí bàbá rẹ̀ ó yẹ kó dìde sọ̀rọ̀ rẹ̀. Ààrẹ Òpìtàn bínú gan torí Portable sọ̀rọ̀ sí gbogbo ìlú Ìbàdàn àti Aláàfin of Ọ̀yọ́. Ààrẹ Òpìtàn ti sọ̀rọ̀ sókè o wọ́n jẹ́ ká mọ̀ pé ọ̀rọ̀ tí Portable sọ yẹn ó tóbi jù lẹ́nu ẹ̀ gan láti sọ and then ó jẹ́ ká mọ̀ pé Ìbàdàn is the largest city in Africa. Portable bí a kò kàwé débẹ̀ ni a ní pé gan èmi gan ti gbé ìlú Ìbàdàn rí mo mọ̀ pé there are some posh places ní Ìbàdàn tabawo Jericho Bódìjà Oríta Challenge so àwọn ibi tó wà ní Ìbàdàn tó jẹ́ pé wọ́n máa lo POP wà bó ṣe mọ̀ pé Portable gbàgbó gba ẹ̀ gan ó jẹ́ kó wà ignorant ẹ jọ̀ọ́ ẹ bá mi gbọ́ látẹnu Ààrẹ Òpìtàn wọ́n tún fi light sí wọ́n shed light sórí ọ̀rọ̀ ìlú Ìbàdàn lórí àwọn páànù tá a máa ń rí ẹ̀ drop your comment and like it. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo bọ̀rọ̀ kìíní ilẹ̀ Ìbàdàn parakoyi ilẹ̀ Ìbàdàn gbogbo ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn nílé lóko lẹ́yìn odi mo dúpẹ́ o lọ́wọ́ gbogbo wa. kí nìdí ni wípé òròmọdìẹ ò màsá ìyá ẹ̀ ló mọ̀ òròmọdìẹ ò màsá ìyá ẹ̀ ló mọ̀ tí a bá gbàgbé nígbà wàhálà ṣẹlẹ̀ láàrin Portable àti Dami ọkọ àti ìyàwó lè jà ọ̀rẹ́ sọ̀rẹ́ ẹ lè jà ṣùgbọ́n Ọlọ́run wò ṣe ẹ̀dá hùwà fọmọ ádámọ̀ ká má sọ̀rọ̀ jọ ẹnu lọ ọ̀rọ̀ èmi àti ẹ ọ̀tọ̀ mò ń lọ́rẹ̀ẹ́ tá àjọjọ́ mọ̀ ìlú mò ń lọ́rẹ̀ẹ́ tá àjọjọ́ mọ̀ ìlú á jọ bára wa fà á kódà bẹ́ẹ̀ jọjọ́ mọ̀ ìlú mọ̀ bú bàbẹ́ ẹ̀ mọ̀ bú yẹ ẹ̀ ẹjọ́ ń bára yín fa ọ̀rọ̀ ni débi pé káwá rán yàn sílé ilé a máa jẹ́ inú agboolé a máa jádùúgbò a sì máa jẹ́lù ìwà rán sílé irú POP yìí ṣe ẹnirú ẹ̀ ń bàdàn ẹnirú ẹ̀ lọ́yọ̀ọ́ ẹni wípé ọ̀rọ̀ aṣọ ẹjọ́ mọ́ Ìbàdàn kí ni tọ̀yọ́ tó o tún mú mọ́ ìyún ni pé ọ̀hún rán sí bàbá wa Láàfin Ọ̀yọ́ nù bíbàdàn ṣe rí nù Ìbàdàn wá tóbi bó ṣe wá tóbi tóun bó ṣe fẹ̀ tóun fẹ́ni tó bá létí yàrá kan ní Ìbàdàn ní ẹ gbọ́ Yorùbá bíbàdàn ṣe tóbi tóun bó ṣe fẹ̀ tóun fẹ́ni bá létí yàrá kan ní Ìbàdàn ní kí ni Ìbàdàn fi wá ní yàrá kan ẹ jẹ́ wá lè sí wa láàárọ̀ yìí nígbà tá a rí fídíò tí Portable ṣe wípé kọ́rẹ́sì ti tẹ̀wó owó òṣìṣẹ́ dá padà bóyá kẹ́ tó sọ bẹ́ẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè mí gẹ́gẹ́ bí iṣẹ́ mi àtolóyè Olúbàdàn tó ń ṣe Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn ojú ẹsẹ̀ mo sì ti mú fóònù mo bẹ̀rẹ̀ sí ní pe àwọn olóyè ilẹ̀ Ìbàdàn pé ń bọ̀ o àárín kan lọ́wọ́ o táwọn ògo wẹrẹ wa ìmíì ló ń bọ̀ yìí o ojú ẹsẹ̀ torí gbogbo àwọn olóyè bẹ̀rẹ̀ sí ní pé Táyé kọ́rẹ́sì pé mọ́ ìjálẹ̀ agbọ́nlera rẹ lórí èèyàn sọ ọ̀rọ̀ bá ń sí Ìbàdàn ìwọ tó ọjọ́ mọ́ Ìbàdàn kí lèsì tí wọ́n gan fún ṣèbí olórin ní ọ́
èèyàn kéré ó tóbi kéré. Nígbà Dr. Síkírù Àyìndé Barrister tó kọ orin kan odidi ọdún 3 kíbàdàn lọ́ẹ̀sẹ̀ wàá kọ orin míì lọ́ẹ̀sẹ̀ wàá fi kí Ìbàdàn pé èyí tó ń ṣe òun wò pé kóun fi dáṣà kí wọ́n lè mọ̀ pọ́mọ Ìbàdàn ní irú àṣàkáṣà wo ló ń dà wọn. Nígbà tí Pasuma tí ò ti ẹ̀bú Ìbàdàn èyí ṣe tó dùn mí o kàkà kọ́mọ ó gbowó ta lẹ́bẹ̀ lọ́mọ fàyọ lẹ́bẹ̀ lọ́mọ fàyọ. Wọ́n tètè kó rẹ́kọ̀dù yẹn lẹ̀ ni. Pasuma ọ̀mẹ́ ti ń jẹ́ Eli sì nìkan lára àwọn ìpẹ́ rẹ̀ òpé lọ́dún náà Ọ̀sìlárì lọ́wọ́ àpàdé wọn lọ gbé wá sí ìwòrò nígbà tó Ọ̀sìlárì gbọ́. Níbo ni ìwọ ẹ̀ tó wà ọmọ kékeré pápátá ni. Bóyá kẹ ẹ má bínú. Táyé Kọ́rẹ́nsì wọ́n ti tẹ̀wọ́ wọ́n ní pé ọ̀bẹ ṣe kọ́nsáàtì wípé mo dẹ̀ gbọ́dọ̀ wà níbẹ̀. Ṣẹ́gbọ́ Táyé Kọ́rẹ́nsì àgbáwo Fuji musician wọ́n fẹ́ ṣe kọ́nsáàtì wọn nìbàdàn. Ẹ̀yin bá sì mí nìbàdàn. Bóyá kẹ má bínú ẹ dáríjì mí. Ṣé ẹ gbọ́ nǹkan ẹ wo ṣé fáǹsì ẹ ló ṣẹ̀ ṣe rí nǹkan méjì tó ń dààmú ọmọdé yìí. Ọ̀rọ̀ fáǹsì kọ́ ọ̀rọ̀ ṣé fáǹsì ẹ ló sọ̀rọ̀ sí ọ̀rọ̀ ìlú ló sọ̀rọ̀ sí. Ó sọ̀rọ̀ sí ọba ọ̀sọ́ sí joyè ọ̀sọ́ sọmọ ìlú ọ̀sọ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀sọ́ sí ọ̀nàrẹ́bù ọ̀sọ́ sí sẹ́nétọ̀ tọ́jọ́ ọmọ Ìbàdàn. Ó kéré lọ́jọ́ orí ìwọ kéré púpọ̀ o ò sí ní nǹkan kan ṣùgbọ́n torí pé olórin ni ọ́ gbajúmọ̀ ni ọ́ ńlójó lè bí ẹlòmíì tí ó bá jẹ́ nǹkan kan torí bí irú rẹ bá sọ̀rọ̀ àní wo bẹ̀ ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n gbé lọ́wọ́ gbajúgbajà ni ọ́ tó ṣe pé ntọ́ o bá sọ gbogbo ayé ni ó rí. Tí Portable bá wá bàdẹ̀ níjẹta tó kọrin mọ́jú ìtí ọmọ sọ ni pé Ìbàdàn ìfẹ́lẹ́gùn kò yín rí ni lálọ́ ọ̀hún o ṣùgbọ́n lọ́n sì yọ àwọn ọmọ ti kó táìsì lọ́wọ́ broken tiles wèrè ọba pẹ́ntì ń wò ìwọ lẹ́gbẹ̀ẹ́ ọ̀làwọn ẹrú ikú àwọn ẹrú ikú rẹ̀ ń bàdàn mélòó gbogbo yín tó àdúgbò kan nìbàdàn ńláwọn ẹrú ikú ó ní wọ́n fi fídíò àwọn tí wọ́n ń bẹ̀ níta hàn táwọn tó dúró dákà dúró ní àwọn ọmọ oró. Àwa mọ Ìbàdàn làwa ṣe ń pariwo àìsí ìfẹ́ kí wàhálà ó ṣẹlẹ̀ ńlú kankan ńlẹ̀ Yorùbá ká tó wá sọ Ìbàdàn mọ́jà ká tó wá sọ Ìbàdàn. Gbogbo ìlú láyé kò sí ẹni tó fẹ́ kí wọ́n fìlú òun tayín. Iye tó o sì ṣe yìí ó kó bọ ní gbogbo tí wọ́n ń pè lọ́yọ̀ state tètè lọ rẹ́ńdà apology kó tó di pé wọ́n wàá bá débi pé kí rédíò kankan mọ́ lo orin rẹ mọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ tí ẹ tánu tó bá ti di pé kẹ́lì kankan mọ́ gbórin ẹ mọ́ wọ́n mọ́ lórin ẹ mọ́. Àfẹ́ torí wípé olófo ní bínú ológo àpè àwa tá a bá mọ̀ ń pa wàhálà téèyàn ṣe kéèyàn ó tó dókè àìfẹ́ tó bá wà lókè ọ̀jábọ́. Wá bí wọ́n ṣe mú ọ lọ sí ààfin Olúbàdàn tí wọ́n lọ mú ọbẹ̀ Olúbàdàn tí wọ́n mú ọbẹ̀ àwọn àgbààgbà ilẹ̀ Ìbàdàn tí wọ́n gbà pé wọ́n ti yọ. Portable náà sì ní bàbá sì ń wòran tí bá tẹ̀ ń sà sí Portable sí bàbá rẹ̀ ó yẹ kó dìde sọ̀rọ̀ rẹ̀. Ẹ jọ ẹ lísìn sí kàn máa ṣàyè ẹ̀yin tẹ́ bá nílò ìrànwọ́ wọn ẹ pè wọ́n láago ẹ gbá wọn láago ẹ ṣé gan. Drop your comment down below, like and share. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.